ó wá gẹ́gẹ́ bí ìkìlọ̀ fún gbogbo àwa tá a sọ pé a máa jáde lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí. Mo bẹ̀ wá ni, mo rọ̀ wá lórúkọ Ọlọ́run ọba, ẹ má jẹ́ á tún dákún ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí, torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ tí ń jáde, ọ̀pọ̀lọpọ̀ ń dá kọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ o ní ti jòdòdò ọ̀rọ̀ o. Gbogbo iṣẹ́ tá a bá sí lábẹ́nú tó jẹ́ wípé kíkiní yìí ò lè bá a fi yanjú ni, ẹ má jẹ́ á máa gbé bọ́ta mọ́. Ẹ dákun, ẹ má jẹ́ á sọ nǹkan kan, gbogbo orin tá a rìn lábẹ́nú, ẹ má jẹ́, àwa yìí náà rìn àwọn àrìn. Àmọ́ gbogbo orin tá a rìn lábẹ́nú, torí pé nígbà tí ò tí ì rí bá a ṣe ń fẹ́, ìrìn tí èèyàn rìn ò tí ì nítumọ̀. Èèyàn ò gbọ́dọ̀ wá máa gbúrò kúkú òjò kó wá máa dami tó nílé kó máa dànù. Èyí mo fi ń rọ alájà wa Kàfílà, ẹ dákun, torí mo ti rí fídíò yín máa láìfù yín náà, bóyá ẹ lẹ́fẹ̀ẹ́ ṣe láìfù láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ bàbá wa tí ẹ lọ. Ẹ dákun, èyí tó bá jẹ́, mo sì kọ́mẹ́ǹtì sábẹ́ kinní yẹn náà, èyí tó bá jẹ́ ọ̀rọ̀ àṣírí nínú ọ̀rọ̀, ẹ má túbọ̀ ta. Ẹ má túbọ̀ ta, torí pé ọ̀pọ̀lọpọ̀ èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ tó ṣẹlẹ̀ yẹn tẹ́ ẹ sọ, òun ló mú àwọn èèyàn bọ́ ta láti máa póòstì pé wọ́n ti rìlíìsì wọn, torí pé àgbọ́tùmọ̀ mí yé appreciation ju pé àdúpẹ́ náà lọ, léyìí tí ò sì rí bẹ́ẹ̀. Léyìí tí ò rí bẹ́ẹ̀. Ẹ dákun, gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ sọ nípa wọn, torí pé ó tún lè jákòbá fún àwọn tí wọ́n jẹ́ kinní yẹn gan, àwọn òṣìṣẹ́ ibẹ̀, ó tún lè jẹ́ àkóbá fún wọn. Torí pé kò sí àṣírí kankan mọ́ lórí social media. Gbogbo ń tá a bá ti wí báyìí ayé ọ̀gbọ́n náà ni. Àwọn kan dẹ̀ wà tó jẹ́ wípé wọ́n fẹ́ gbọ́ròyìn ìtùnú. Àwọn kan náà dẹ̀ ń bẹ náà tó jẹ́ wípé inú wọn ò dùn sí ti ń ṣẹlẹ̀, àmọ́ ọ̀tá darapọ̀ mọ́ ọ̀rẹ́. Bó o la ṣe wá fẹ́ mọ ìyàtọ̀ láàrin wọn? A ní mọ̀. Ló fi jẹ́ pé a gbọ́dọ̀ kíìpù tó bá jẹ́ positive mind wa. Alájà wa Kàfílà, ẹ dákun, ẹ jọ̀ọ́, gbogbo orin tẹ́ ẹ bá rìn lórí rẹ̀, ẹ má jàjọ́ máa bọ́ ta mọ́. Ọlọ́run ọba ni yanjú ẹ̀ náà ni. Àwa yìí náà rìn àwọn àrìn, wàlọ́ọ̀hì, ní ààyè tó ti yẹ ká rìn, wàlọ́ọ̀hì, tí a sì ń rìn àwọn tó jẹ́ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba àlá, àmọ́ ìrìn tá à ń rìn yẹn a gbọ́dọ̀ sọ́bọ̀ ta pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀, pẹ̀lú àwọn nǹkan tí ìrìn àjò tá à ń rìn yẹn a lè tí ì sọ́bọ̀ ta báyìí. Ó dìgbà tí a bá tó rí àtàfọ́ mẹ́ran kó tó di pé a tó lè dúpẹ́, a tó lè sọ̀rọ̀ lórí gbogbo àwọn tá à ń lọ bá tí wọ́n ṣiṣẹ́ náà, tí wọ́n sì ń ṣiṣẹ́ náà lọ́wọ́lọ́wọ́ báyìí, wàlọ́ọ̀hì. Àmọ́ àgbọ̀dọ̀ wa máa tí ì sọ, a wà máa bẹ lọ, ẹ̀rí pé gbogbo ìgbà fídíò bá bọ̀ ta pẹ́tọ̀, àdúrà yín náà la nídìí. Ká máa sọ wípé wọ́n kúnlẹ̀, wọ́n ń bẹ̀bẹ̀ pé kíní kan ni, kò sí tẹ́yìn pé gbogbo yẹn náà bẹ̀, á fi kọ́ mọ́ bá àjákò bá fáwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀. Kò ní dáa kí wọ́n gbé wọn kúrò níbẹ̀ yẹn níbi tá a ti ní láǹfààní àti lọ rí wọn mọ́. Ẹ dákun, mọ́rọ̀ wá ní o, mọ́rọ̀ yín ní o, ẹ dákun, ká máa rọ àwọn èèyàn pé àdúrà tí wọ́n ń gbà òun náà ni kí wọ́n máa gbà, torí pé àdúrà wọn sì ń gbà náà, torí pé tí ó bá gbà ni èyí tá ń wí náà ká máa wí, èyí tá ń wí ká máa wí. Ẹ jẹ́ kí ká gbogbo àtàwa náà tó jẹ́ pé a tún lè máa pera wa sákìísí, táyé pé a máa ń sọ bẹ́ẹ̀ títí wọn nìkan ni mo rí ni tó sì lọ pé ó go fire. Kọ́ bá jẹ́ àkóbá, torí pé gbogbo wa náà là ń lọ síbẹ̀, ààyè tí wọ́n wà kò sí privacy fún wọn, pé báyá rí wọn báyìí pé báyá pé security pé kíní ni, kò sí hugging, kò sí shaking, kò sí pé kíní kankan. So pé à ń kúnlẹ̀, à ń bẹ̀rẹ̀ pé lágbájá mi nǹkan, ẹ dákun ni, ẹ dákun, àdúrà la nídìí, àdúrà òun la nídìí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ má jẹ́ àtúndákún ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀, torí wípé bí a ti ń wà ní ìgbọnurú nǹkan báyìí, bí ìgbà tá a fẹ́ kó bá wọn lórí iṣẹ́ wa ni. Ẹ wo ìtọ́sẹ̀lẹ̀ ń gba Bobrisky. Ṣé ẹ mọ̀ wípé awuyewuye ogun ọpẹ́lẹ̀ kò wá ní dáa ó jẹ́ wípé a máa sọ èyí tí ò rí bẹ́ẹ̀ fáyé, èyí tó bá tá a bá rí gan níbẹ̀ tá a bá sọ nísìnyí kákà sọ pé tọ̀ àdúrà ní ká kún fún kí n tá ń wá kó lè bá a fi tẹ̀ wá lọ́wọ́, kí n tá ń wá kó
ó lè bá a fi tẹ̀ wá lọ́wọ́. Kò sẹ́ni tí ò ní mọ̀ wípé lẹ́yìn ìgbà tẹ́ ẹ ṣe fídíò yín ní ìsinyìí security ibẹ̀ yẹn tó ti tight sí. Ọlọ́run ní bà wá lórúkọ jẹ́, Ọlọ́run ọba láàánú jùlọ kò sì ní fi wá sílẹ̀, àánú Ọlọ́run ọba kò ní fọ ẹnì kọ̀ọ̀kan wa rú. Ẹ dákun à ń rọ̀ wá ni, àti gbogbo àwa náà tá a bá wà nírú ibẹ̀ tó yẹ pé a fẹ́ máa fi boost page wa láti pé ká máa fi sọ̀rọ̀ ká sáré ọ̀rọ̀ tá a fẹ́ sọ láwọn ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀. Tó o bá fẹ́ boost page rẹ tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tó dáa láti jẹ́ pé ọ̀rọ̀ tí ayé fẹ́ gbọ́ tí ó ṣàǹfààní lọ́rọ̀ gidi àbọ̀ fẹ́ ṣàdúrà ní nothing bad in it, kò sí tó burú bẹ́ẹ̀. Àmọ́ torí pé a fẹ́ sọ̀rọ̀ tí ó tà ká wá wí tí ò yẹ ká wí kò ní dáa o, yóò tún mú nǹkan tí ò dáa ṣẹlẹ̀ ni, ká má wàá padà dára wa padà sẹ́yìn. Èyí tí ọkàn àwọn èèyàn ti ń balẹ̀ ká máa fi ra wa lọ́kàn balẹ̀, ká sì kún fàdúrà torí ká mọ̀ wípé Ọlọ́run ọba lọ́ba ló ti tó ló ṣe ń gbogbo ní ààyè tó wù, lásìkò tó wù, nígbà tó wù, tí ó sì sẹ́ni kankan tó lè yẹ lọ́wọ́ ẹ̀ wò, kò sí ní kankan tó lè yẹ lọ́wọ́ wò. Ọlọ́run ọba lọ́ba mótómótó, ọba wáhídùl kọ̀hárù ni tó lè ṣe nǹkan tó wù nígbà tó wù láàyè tó wù, tí ó sì sẹ́ni kankan tí ó bilé rẹ̀ báwo ló ṣe ṣe. Àdúrà ni ká máa nídìí ká máa gbà gbogbo orin tá a bá rìn lábẹ́nú lórí ọ̀rọ̀ yìí, ẹ má jẹ́ a máa sọ síta mọ́. Ìrìn tá a bá rìn lábẹ́nú lórí ọ̀rọ̀ ẹ má jẹ́ a máa sọ síta mọ́. Ọ̀pọ̀lọpọ̀ kì í ṣẹ̀yin nìkan lè rìn lórí ọ̀rọ̀ yìí o, wàláhì kì í ṣẹ̀yin nìkan o, ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ní rìn lórí ọ̀rọ̀ yìí tó jẹ́ pé Oríyẹmí jẹ́ lógún, Naomi jẹ́ lógún, Prince náà jẹ́ lógún. Béèyàn bá dẹ̀ lọ ọbẹ̀ yẹn kò sí pé ọlọ́lá kan ni mí ń bẹ̀ láti lọ ṣàbẹ̀wò. Èyí tí wọ́n ń fún yàn náà ni pé ọwá débẹ̀ ní tàbí nǹkan ní kò sí ń bẹ̀. Ó rí wọn náà bó bá fẹ́ ṣàdúà fún wọn láàrin ìṣẹ́jú tí wọ́n bá fún ọ fọ́kọ̀t. Ẹ má jẹ́ ká fi nǹkan tí ò sí ń bẹ̀ fi kún láti má bàa ba iṣẹ́ àwọn ẹni wọ̀nyí, láti má bàa bàjẹ́. Mo rọ̀ wá ni o, mo sì bẹ̀ wá ni. Ọlọ́run ọba láàánú jùlọ kò ní ṣẹ̀rù bà wá lórí ń tọ́ wà nílẹ̀ yìí, ẹ̀rín ayọ̀ láàrin láṣẹ Ọlọ́run ọba àlá. Àìmọye ìgbìyànjú àwọn èèyàn tó jẹ́ wípé kó tó dojú òní wọ́n gbìyànjú rẹ̀ àmọ́ wọn ò sọ. Ọlọ́run ni ò tí ì jẹ́ kí gbìyànjú ó ṣe, torí pé Ọlọ́run ọba lọ́ba tí máa gbàdúà, ọba náà láṣí máa ń dojú kọ òun, kò sẹ́ni kankan tó lè ṣe nǹkan kan ju Ọlọ́run ọba náà lọ. Ufawidu amrina ila Allah inna Allaha basirun bil ibad. Ọ̀rọ̀ wa àwa ti kò ti lọ́dọ̀, àwa sì mọ̀ pé ta ló lè ṣe, òun náà ni wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh. Ọlọ́run ni ẹ̀ ń bá ti kó ọ̀ràn rẹ̀ tó kò ti òun Ọlọ́run ọba. Inna Allaha balighu amri, wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh. Ọlọ́run ó tó rú ẹni bẹ́ẹ̀, a ti mọ̀ pé àwa ti kó ọ̀ràn wa ti, a ti mọ̀ pé Ọlọ́run ọba ó tó wa. Inna Allaha balighu amrihi, Ọlọ́run ọba ní máa ń mú ọ̀rọ̀ ẹ̀dá dé ògóngó ibi tó fẹ́, a sì mọ̀ pé ń tá a fẹ́ lórí ọ̀rọ̀ yìí Ọlọ́run ọba ní ṣe. Ọlọ́run ọba ní sí, ẹ má jẹ́ àtún wá máa wá ọ̀rọ̀ sẹ́yìn mọ́. Ẹ dákun mo rọ̀ wá ní o, ẹ má fọ́tà lọ́rọ̀ sọ, ẹ má fọ́tà lọ́rọ̀ sọ, ẹ má fọ́tà lọ́rọ̀ sọ. Èyí tí ń sọ ìsọkúsọ lẹ́nu tó jẹ́ wípé Ọlọ́run gan ti làánà rẹ̀, màlẹ́hùnà gan ni òun gan fúnra rẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ọlọ́run ti làánà rẹ̀ pẹ̀lú iṣẹ́ tí ń ṣe, ìyẹn Yínká tí ẹ ti iṣẹ́ tí ń ṣe. Tó jẹ́ pé ọ̀hún sọ wípé lórí ọ̀rọ̀ gbogbo ẹ̀yàn ẹ̀sìn kí ni pọ́blẹ́mù rẹ̀, in tó ń ṣe yàtọ̀ sí léyìí, gẹ́gẹ́ bí mo sọ, in tó ń ṣe yàtọ̀ sí ti ń bẹ́ńlẹ̀ yìí, má fi ẹnìkan méèkì rẹ́kọ̀dì, wọ́n yàtọ̀ sí ti ń bẹ́ńlẹ̀ yìí, mi ìfẹ́ sọ jù bá lọ lórí rẹ̀. So gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ tòótọ́ tá a dúró tọkàntọkàn pẹ̀lú Oríyọmí, Ọlọ́run ọba alá kò ní já wa ń tàmá o, láti Ọlọ́run ọba alá. Èròǹgbà wa bá a ṣe ń fẹ́ Ọlọ́run ọba ní jẹ́ ọjọ́. Ẹ dákun ẹ máa bá mi kọ́mẹ̀ntì àmín sí kọ́mẹ̀ntì ẹsẹ̀, ẹ máa bá mi ṣe àdúrà fún Alhaji wa Oríyọmí. Kọ́lọ́run ó wọlá bóni ṣe jẹ́ ọjọ́ Jímọ̀ yìí tí wọ́n ó ké kútúbà lórí mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí ò síbi tí wọ́n ti ní ké kútúbà. Ọlọ́run ò abẹ́ ọ ni bá ní gbàdúrà wa lórí Alhaji wa Oríyọmí. Ọlọ́run má jẹ́ ó jáde lékú lọ́wọ́, má jẹ́ ó jáde láìsàn lọ́wọ́, má jẹ́ ó jáde lárùn lọ́wọ́, má jẹ́ ó jáde lófò lọ́wọ́. Bá ní tú wọn lẹ̀ ní rọrùn lálàáfíà ara àti olórí Naomi. Gbogbo àwọn tí wọ́n wà ní ìgbọ́nu ọ̀rọ̀ iná yìí tá ń lọ bá a ṣàdúrà fún wọn o, àmọ́ àní tí ìdárúkọ wọn báyìí tí wọ́n sì ń ṣiṣẹ́ kárakára lórí ọ̀rọ̀ iná yìí,
ọlọ́run ọba Allah ìbànújẹ́ ò ní kàn yín láíláí oore ọlọ́run ọba Allah kò ní fi ẹ̀yin náà lẹ̀ wọn ò ní fi yín pàtà burú láṣẹ ọlọ́run ọba Allah la hayyul qayyum la hawla wala quwwata illa billahil aliyyil azim. Ẹ dákun èyí tí mo fẹ́ pè wá sákìyèsí sí onílé yìí kí n tó máa ṣàdúrà mi lọ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ á pera wa sákìyèsí ọ̀rọ̀ tá a bá fẹ́ máa sọ gbogbo gbìyànjú tá a bá rí ká gbà tí ò bá tí ì jẹ́ pé a ti rí àtàfọwọ́ mẹ́ran báyìí tọ́wọ́ wa ti tẹ́ ń tà ń wá tá a ti rí báyìí ẹ má jẹ́ a máa sọ bí tá a bọ̀rọ̀ dé lórí atẹ́gùn. Torí pé kò sáṣìírí lórí social media kò sáṣìírí kankan lórí social media kan mọ́ kó o tó gbá ẹni sìn báyìí wọ́n ti gbọ́ ohun tó sọ. Wọ́n ó sì máa bọ́ gbé káàkiri ni wọ́n máa bọ́ pín káàkiri ni lórí ẹ̀rọ ayélujára. Àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ má dọ̀rọ̀ wa rú o má dọ̀rọ̀ wa rú ọlọ́run dákun má bọkàn wa jẹ́ gbogbo àwọn tí ọkàn wọn ti gbọgbẹ́ lórí ọ̀rọ̀ yìí ọlọ́run ò bá mi bomi tútù sọ́kàn wọn ọlọ́run bá mi dùn wọ́n nú bá mi dùn wọ́n nú bá mi dùn wọ́n nú wala hayyul qayyum la hawla wala quwwata illa billahil aliyyil azim. Àwa ṣe ládùúrà fún gbogbo àwọn tí wọ́n diwọ́ dìṣẹ̀ sínú ọjọ́ òkúnlẹ̀ wọn mẹ́jọ nira ọlọ́run abẹ́ ọ ni omi ò tó ẹ̀jẹ̀ ò tó ọlọ́run abẹ́ ọ ni ọlọ́run ò bá ní ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ní ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá ní kíyèsí wọn ọlọ́run ogun abímọ́tá ẹ̀jẹ̀ ọ̀dá ogun ọmọ lọ mẹ́mí rẹ̀ wá ọlọ́run má fún wọn bí ọlọ́run ká gbóhùn yẹn ká gbóhùn wọn bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá ní ṣe wọ́n súnmọ́ wa wọ́n jìnnà sí wa ni ọlọ́run dákun gbogbo ẹni tó dásìkò rẹ̀ ti tó lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́run bá ní tú wọn lẹ̀ ní rọrùn bá ní tú wọn lẹ̀ ní rọrùn ọlá thumma sabila yassarahu thumma sabila yassarahu thumma sabila yassarahu wala hawla wala quwwata illa billahil aliyyil azim. Àwọn abẹ́ òní gbogbo ẹni tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn báyìí ọlọ́run dákun abẹ́ ọ tó àdúrà rẹ ti kẹyọ kan ọlọ́run ò jẹ́ ń gbádùn fún mi lálàáfíà ní làdúrà tí ń wí ọlọ́run bá ní fún wọn lálàáfíà ara bá ní fún wọn lálàáfíà ara ọlọ́run dákun abẹ́ ọ bá ní wò wọ́n sàn nínú igun ara wọn bá ní wò wọ́n sàn nínú ẹran ara wọn bá ní wò wọ́n sàn nínú omi ara wọn bá ní wò wọ́n sàn nínú ẹ̀jẹ̀ ara wọn bá ní wò wọ́n sàn ọlọ́run gbogbo àwọn táwa rò pa àwa náà gbádùn náà iṣẹ́ ara wa má fi dè wá mọ́lẹ̀ ọlọ́run má sọ wá dẹ̀rù àrùká Allahumma anta as-salam wa minka as-salam wa ilayka yarji'u as-salam tabarakta ya dhal jalali wal ikram wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run abẹ́ ọ ni lórí gbogbo ẹni tí ń wá iṣẹ́ àlùbáríkà bá ní jogún ẹ̀ fún wọn lọ iṣẹ́ olóore bá ní jogún ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wọn tí wọ́n wá iṣẹ́ tí ó jẹ́ pé tí ò ní jẹ́ fìtínà ọlọ́run bá ní jogún rẹ̀ fún wọn lọ́run iṣẹ́ tí ò ní ní wàhálà nú bá ní jogún ẹ̀ gbogbo ẹni tí wọ́n wá iṣẹ́ kékeré àlùbáríkà tó pọ̀ bá ní jogún ẹ̀ fún wọn wala hayyul qayyum la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run àwọn abẹ́ ọ ni ìkànnì èèyàn sọ pé èèyàn ò ní sọ mí mọ́ èyí tá a wí láàárọ̀ yìí ọlọ́run dákun má ṣe nìkan ìfẹ́ ní kọ̀ọ̀kan wa àwa tá a gbọ́ àtàwa tá a tún máa gbọ́ àtàwa tá a wí ọlọ́run má ṣe nìkan ìfún wa wá jẹ́ á lo gbogbo ẹ̀mí láyé pẹ̀lú àlàáfíà ara àtàrísìkì gbogbo tó jẹ́ pé tọ̀ àdúrà rẹ owó ló ń tọrọ ọlọ́run bá ń sílẹ̀kùn owó fún ọ ọlọ́run tí ò ní tì mọ́ láéláé ní tọrọ jẹ ní tọrọ jẹ láṣẹ ọlọ́run ọba àlá ní tọrọ lò ní tọrọ ní láṣẹ ọlọ́run ọba àlá gbogbo ẹni tó wà ní kò sí àwọn pé kọ́ máa tọrọ ní fi ń jẹ láṣẹ ọlọ́run lọ́wọ́ la òtúbà tí wọ́n ké lónìí ìwọ náà máa fún èèyàn ní láṣẹ ọlọ́run ọba àlá ní tọrọ lọ́wọ́ èèyàn máa ọlọ́run òjò lè máa fún èèyàn ní la hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo àwa tá à ń wò wá lókè òkun pátá ọlọ́run ọba àlá kò ní í ṣe wá ní bàbá òkè òkun lásán kò ní í ṣe wá ní ìyá òkè òkun lásán kéré àtọ́jú owó ọlọ́run jẹ́ àlè kó wálé wala hayyul qayyum la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run ó dùn wá nú yóò dùn wá nú kò ní fọ́ta lọ́rọ̀ tó lórí ayé wa gbogbo eléyìí tá à ń gbà ládùúgbà tọ́jọ́ pé ọlọ́run nìkan ló mọ̀ tá a bá a ṣe ń gbà yóò bá ní mọ́ wá sí musẹ̀ ọlọ́run wala hayyul qayyum la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ọlọ́run má dá wa ọ̀rọ̀ wa rú o ọlọ́run dákun má dá fìtínà sọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa wala hayyul qayyum. ó tún wá ṣe àdúrà fún ọ̀gá mi lẹ́ẹ̀kan sí wọlá àwọn ọmọ kéékèèké tí wọ́n ń nàka sí fọ́tò wọn tí wọ́n ń sunkún pé káwọn ò ti rí wọn láwọn ọmọ tí wọ́n ń tọ́jú ní orphanage home ọlọ́run abẹ́ ọ ni bá ní ṣàánú lórí ọ̀gá wa bá ní tú wọn lẹ̀ rọrùn ọlọ́run jímọ̀ tòní yìí ọlọ́run jẹ́ ó jẹ́ jímọ̀ àpẹẹrẹ dáadáa fún wa jẹ́ ó jẹ́ jímọ̀ àpẹẹrẹ dáadáa fún wa lórí Alhaji wa Oríyọmí àti lórí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa wala hayyul qayyum adé ọmọ adé ẹni mọ̀nira olólùfẹ́ tòótọ́ ẹni ṣìṣe ẹ bá mi ṣíà fídíò yìí kọ́ lọ fà dáadáa ẹni ṣìṣe láṣẹ ọlọ́run gbogbo ń tọ́lọ́run ṣe fún yín lórí ọlọ́run ọba aláàánú jùlọ kò ní gbà kúrò lọ́wọ́ yín àtẹnìkọ̀ọ̀kan wa náà láṣẹ ọlọ́run ọba àlá ní tọrọ jẹ́ o ní tọrọ lò la hawla wala quwwata illa billahil aliyyil azim. òní wá jẹ́ ọjọ́ Jímọ̀ àwọn àǹfààní tí ń bẹ ní ọjọ́ Jímọ̀ ọ̀pọ̀ ẹ jẹ́ ká pọ̀ lẹ́ni tí ń ṣe àsàlátù fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká pọ̀ ẹ jẹ́ ká rí pa ka Suratul Kahf
ẹ ń bá ka Suratul Kahfi mùsíbà kéré ó tóbi láti jímọ̀ kan sí kejì kò ní wọ̀ kò tó yóò tó wá jẹ́ ìmọ́lẹ̀ fún nínú sàárè kódà àtúngbọ́ pé àtúnika pé kò ní jẹ gbèsè ẹjẹ́ adúnímọ̀ kìíní yìí àwọn àyè tá a wá máa ti ń ṣàdúà lọ́jọ́ jímọ̀ tó jẹ́ pé àdúà náà wọn ò ní dá padà fún wa kọ́ ọ má ṣe nìkan má gbà níbi àkọ́kọ́ ìgbà tí ìmáàmù bá dákẹ́ jẹ́ nígbà tí ìmáàmù ń ké kútúbà lọ́wọ́ ìwọ náà sọ àdúà tiẹ̀ náà sínú ara rẹ ní jẹ́jẹ́ gbogbo tó fẹ́ wọn à ní dá padà fún ọ yóò gbà ní. bẹ́ẹ̀ náà lásìkò tí mágíríbì bá kù díẹ̀ tó kù bí nǹkan bí wákàtí kan tó lé tíntín tàbí wákàtí kan bí after 6 ní ìsìn tí wà lálùwàlá kó jẹ́ kí mágíríbì ọ̀bọ mọ́sáàsì ní náfìlà ọ̀pá méjì kọ́ ọ máa ṣàdúà rẹ̀ àdúà rẹ̀ ó gbà àkókò tá à ń sọ yìí nù àkókò yìí ó lè kò sí nǹkan tó sọ tí àdúà rẹ̀ ò ní gbà ọlọ́run ọba ní gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa yóò dúró tì wá àánú ọlọ́run ọba ò ní fi wálẹ̀ oore ọlọ́run ọba àlá ọlọ́run ò ní fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa rò eléyìí tí ó wà jẹ́ wáàsí nìkan láàrin ìṣẹ́jú kan ọ̀rẹ́ mi aṣíwájú mi olólùfẹ́ mi bàbá mi ìyá mi gbogbo ẹ̀yin èèyàn mi pátá má jẹ́ ó jẹ́ pé àìlówó lọ́wọ́ rẹ ni ó sọ ọ́ dìdàkudà débi pé ayé ti ń pọ́n ọ lé àmọ́ torí pé chíńjì wá sáfẹ́rẹ́ díẹ̀ ni ó wàá jí ọ máa sọ tí ò dáa lẹ́nu tàbí ni ó jí ọ máa ṣe tí ò dáa níwà níjọ máa hun tí ò dáa níwà má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ má jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó bá jẹ́ pé ó rí ọ̀nà tó yẹ kó ti lu jìbìtì tí ò lù tó bẹ̀rù ọlọ́run ọba àlá àánú ọlọ́run ọba àlá ọlọ́run máa fi rọ kiri kóńtọ̀ ni láàánú àánú ńlá ọlọ́run fi máa rọ kiri káńtọ̀ ni àmọ́ nígbà tó bá ṣẹlẹ̀ yóò máa lérò pé báyá pé ọlọ́run ò dúró tì wọ́n ni ọlọ́run fẹ́ fi wo ìmánì ẹni o má jẹ́ ó ba ìgbàgbọ́ rẹ jẹ́ má jẹ́ kó àìlówó lọ́wọ́ rẹ kó ní mo ṣe wà o àánú ọlọ́run ọba àlá kò ní fẹ́ni kọ̀ọ̀kan wálẹ̀ o ojú ò ní tì wá àárẹ̀ bá ti ṣe àárọ̀ náà gbégbà láṣẹ ọlọ́run ọba àlá mùsíbà ó kéré tóbi ni kò ní jẹ́ tẹnì kọ̀ọ̀kan wá o oore ọlọ́run ọba àlá yóò tẹ̀ wá lọ́wọ́ èyí tó ti wá tẹ̀ wá lọ́wọ́ ọlọ́run ní gbà kó lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa ọmọ wa ọlọ́run ọba ní ṣe wọ́n láre ìdùnnú kalẹ̀ ni kò ní í ṣe wọ́n láre ìbànújẹ́ fún wa o gbogbo àwọn tí wọ́n wá ń wojú ọmọ ọlọ́run abẹ́ ọ ni ọmọ àlùbáríkà bá ní jogún ẹ̀ fún wa ọlẹ̀ ayọ̀ bánijọ́ sọ nínú wọn ọlẹ̀ ayọ̀ bánijọ́ sọ nínú wọn o má pa wọn lẹ́kùn gbogbo àwọn tí wọ́n sunkún lórí àìrọ́mọ bí lásìkò yìí ọlọ́run bá ní dùn wọ́n nú bá ní dùn wọ́n nú ọlọ́run bá ní dùn wọ́n nú bá ní dùn wọ́n nú bá ní fún wọn lọ́mọ àlùbáríkà bá ní fún wọn lọ́mọ ológo bá ní fún wọn lọ́mọ àdùnnú má fún wọn lọ́mọ àgbàjẹ́ sinmi o wala hayyul qayyum la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo àwọn tá a ti wá bí náà ọlọ́run má lò wọ́n ká máa lọ́wọ́ o má lò wọ́n ká máa lọ́wọ́ ọlọ́run tí ó bá wá lò wọ́n ká máa lọ́wọ́ má sọ wọ́n dìdàkudà máa lọ́wọ́ o wala hayyul qayyum la hawla wala quwwata إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر وصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافيهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف معقول بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما 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 وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله
آمين كن فيكون آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Ọlọ́run masala ibani gbà bani mlole àṣẹ o ẹ bá ní share fídíò yìí àánú Ọlọ́run ọba Allah Ọlọ́run ó share rẹ̀ kan wá oore Ọlọ́run ọba Allah Ọlọ́run ó share rẹ̀ kan wá ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ẹ ní di tẹ́ náwó aburú sí o láṣẹ Ọlọ́run ọba Allah ibi tẹ́ ti ń rówó látàtà Ọlọ́run dákun àbẹ̀ ọ̀nà náà ò ní dí o láṣẹ Ọlọ́run ọba Allah ẹ ṣé gbogbo yín lólùfẹ́ wa tẹ́ ń tẹ̀lé wa tẹ́ ń follow wa àánú Ọlọ́run ọba Allah yóò tẹ̀lé yín yóò tẹ̀ yín lọ́wọ́ láṣẹ Ọlọ́run ọba Allah ẹ ní nàkàtàkẹ́ tó rí kan ojú ò ní tì yín àánú Ọlọ́run ọba Allah yóò bá ń sọ̀kalẹ̀ sínú ayé yín gbogbo tí ń jẹ márùn ikú ìran àbànújẹ́ kò ní wọlé tọ̀ yín láṣẹ Ọlọ́run ọba ogun àìsàn Ọlọ́run níjọ́ jẹ́ tiyín ogun àìríjẹ Ọlọ́run níjọ́ jẹ́ tiyín ogun àìrímú Ọlọ́run níjọ́ ogun àìrílò Ọlọ́run níjọ́ jẹ́ tiyín la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد وصحبه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n ní tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV. Driving you around the world.